Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Jamalaya aroke òun ló ní mọ́tò ní bàzọ́. Now baby boy Oganla on stage. Ẹ gbọ́ Finland nítorí. Ó kí ẹ dáadáa kó kalẹ̀. Happy birthday on stage. Ogójì ọdún lórí ìgbàgé lágbàdà ìyọlọ́gbẹ́ tí ó kẹ́ jẹ́mọ́lá àti ìṣeré tíátà àmọ́ṣọ́ lórí àkìtàn. Original. God bless Oganla Oshamo. Mama, happy birthday. Emi yan ṣe púpọ̀. God bless go and if you hallelujah Oshamo. Oh yeah, let's go. Promotion jayo rí mi Sunday verso Oshamo. Baby bomb Oganla kò gba gidi that what the list. DJ, let's go. Sharpalities. Okay, volume DJ. Let's go. Original. Let's go. Your DJ has only just begun. You know this, man. Okay. She moving, yeah. Can't you see the way she dancing? Yeah. Bafuri ni bafuga now, yeah, yeah. Any kola ye koya bao, yeah. I don't want to sote, cause you got it, baby. God they know me now. Yes, they chop my banana, oh yeah. Ba ko ba gidi wagba, ba ko ba gidi wagba. Take it. Receive it, take it, oh, receive it. Lafu eko bao, lafu mi mata o, lafu eko bao, lafu mi mata o, lafu eko bao. Àwọn aṣọ tí ò ní disgrace èèyàn bí èèyàn bá pe aṣọ lóde àfi kéèyàn lọ sọ́dọ̀ màámi Àgbékẹ́ aláṣẹ Agberam fabric stores lóṣòdì bẹ́ẹ̀yàn bá araṣọ lọ́wọ́ wọn yóò fi ọkàn balẹ̀ pẹ̀sẹ̀. Ó jẹ́ ká kí you slough náà. Ìyá mi Àgbékẹ́ ọlọ́wọ́ bọ́tì. Ìyá mi Àgbékẹ́ ti fẹ́ wá ṣẹ̀ mí lọ́wọ́ o. Irọ́ ni o. Aláṣẹ Agberam fabric stores. Màmá ẹ má jẹ́ ń dà yín láàmú ẹ ṣé màmá ẹ ṣé màmá ẹ ṣé màmá ẹ ṣé màmá. Màmá ló ṣẹ̀ mí lọ́wọ́ Ọlọ́run á jẹ́ kọ́wọ́ yín bá mi lára mu o. Owó àpò lélẹ́yìí kì í ṣòwò jọmọ́ o. Nínú àtẹ̀yìn fojú tó rí tí ò ní ná bẹ́ẹ̀. Ọbẹ̀ ẹ̀yin ni jọmọ́. Àtiwọ́ náà. Èmi ò sínú jọmọ́. Sájà náà sì ní. Ẹ̀yin mo ti ń kírun. Ìwọ lè mọ́ mú èmi ládàá ni. Nígbà tó dọ̀rọ̀ owó. Ìwọ lè mọ́ mú èmi ládàá. Wọ́n lé mi ní pásítọ̀ ìwọ la kọrin. Ẹsẹ̀ tiẹ̀ wò. Ẹjọ́ ẹdìdì ẹ bá yẹ wọn sí náà bá ṣeré o tó bá wù yín lórí o. Ẹdìdì ẹ yẹ ẹ sí o.
wèrè dùn wò kò ṣe é bí lọ́mọ. bàbá wa tamátàsé arákùnrin yìí nídìí àná etí o. ẹ dìde ẹyẹ ẹ sí i àgọ́ ẹ̀yin obìnrin ló kó ta báyìí. Ifá. ẹ jọ ẹ bá wa yẹ ọ̀gbẹ́ni sí ẹ jọ please come and celebrate this man. He is a man and he's trying to make himself happy. He's trying to appreciate himself and he's also trying to appreciate God for making him and creating him the way he is. Please appreciate him. Thank you, Baba wa Tamátàsé ẹ ṣé o. Ìyá wa Tamátàsé ẹ ṣé o. Please celebrate this man. Please appreciate him. Yeah, thank you. Ẹ bá fún un látẹ̀wọ́. owó alájọ máa ní ìtajà ṣe lọ́rẹ̀ ńlẹ́dùnmọ́ rẹ̀ ọ̀rọ̀ mi. ẹ̀jẹ̀ ń kọ́kọ́ jú mi ńlẹ́dùnmọ́ rẹ̀ bàbá mi. ìbáṣà tí a mọ̀ ní bàbá lò. sí lélelélelélélé. ẹ̀ ń tọ́ bá ti lẹ́lẹ́dùnmọ́ rẹ̀ gbogbo lónìí gan yín tèmi. àmọ́ jùjú lè rẹ́ mi. Kese. Juju lere mi. Gbogbo yín pátá lajú. Àlọ́ lónìí ẹni kankan. Gbogbo ẹ̀yin màá mi nínú olórin. Ọpẹ́lọpẹ́ anáìtì. Ilẹ̀ máa ń mọ̀dà mọ́ òkè ẹyẹ ọmọ ni. Kí ni máa jẹ́ tí máa gbàgbé yẹyẹ? Iye mi ayé kan mọ́ pọ́rọ̀ lẹ́nu mi yẹyẹ ọmọ ni. Ẹ̀ẹ́dẹ̀ bá mi kí mọ́ mi o. Ìyàwó ẹ̀rọ ṣàánú pé abiyamọ ni. Abiyamọ lọ́jọ́ gbogbo ẹ̀ ṣòro. Ó ní nǹkan tẹ̀ní ti ń bọ̀, wọ́n ní kẹ́ dìde ẹ bá jó. Ó yá mo ní wo lẹ́yìn Ọlọ́run, ààbọ̀ lọ́rùn. Ẹ jọ ẹ bá wà dìde fún sẹ́. Oníkan ti ń bọ̀ òye. Adéròhùn kan mi ilẹ̀ máa ń mọ̀dà ilẹ̀. Sáyẹ́nsì Ronka. Ilẹ̀ jámọ̀ láyà mi etí ẹ̀yin mọ́ ariwo kọ́. Mo ṣe bá Ajíbọ́lá Pasuma ọ̀gá wa ni. Ajíbọ́lá Pasuma ọ̀gá. Sílélélélélélélé o. Lórí àkìtàn. Ibẹ̀ ló ti rí. Iṣẹ́ tó gbé màmá jáde nìyẹn. Àmọ́ lẹ́nu 40 years ago tó ti ń ṣiṣẹ́ bọ̀. Èyí sì.
ọmọ tó bí láti bí 20 ọdún méjì tó ti pẹ́ á ti pẹ́ nílé ọkọ àwa eléyìí òye ọdún tá a gbà nínú ọdún ẹ̀ èèpọ̀ ẹ mọ̀ pé ọmọ ọdún méje nígbà yẹn bí ọmọ ọdún mẹ́fà nígbà yẹn olóye tó máa rí ṣùgbọ́n màmá gbogbo yín pátá lágí lọ́lẹ̀ lẹ́dùnmọ́ ẹ̀ máa rí ìdájọ́ ṣe. yèyé tó bá lọ́wọ́ tó bá kọ́lé tó bá lọ́la iṣẹ́ tì ní. ó yá sọ bẹ́ẹ̀ lórí àpìtàn lórí ẹ̀ mú sọ pé ó rí mi ìyà tí mo jẹ tó. ọmọ ọlọ́mọ mi jẹ́ ọlọ́dẹ méjì mi ẹ̀gbọ́n ìbá ń kálẹ̀ èlùyà pàdé mi ò ṣe tọ́jú kòrò gbogbo yín pátá mọ́gí gbogbo eléré tó bẹ níbí lẹ́nìí nítorí lórí àkìtàn yìí gbogbo yín pátá lọ́lẹ̀ lẹ́dùnmọ́ rìn àjọ màrí ìtajà ìṣe àmì lórí àkìtàn torí pé ìwọ́dẹ̀ ti rójú rere bàbá. ilẹ̀ mi bọ́dẹ̀ yọ ṣán ẹ jọ̀wọ́ ẹ bá mi kí wálé òwèlú ọmọ yẹyẹ awẹrọ sanu wo mọ̀ pé ẹ jẹ́ kó wọlé wá ẹ jẹ́ kó lọ́jọ́ ìbímọ bọ̀ olèlè sẹlẹ olèlè ẹ jẹ́ kó súnmọ́ wájú bí sẹ́ẹ̀mù ni sẹ́ẹ̀mù ni wálé sọ̀rẹ́ndà o sàrẹ́ndà ni o ṣeun ọmọ ìyá àbíyè yìí. ẹ jọ̀wọ́ ẹ bá mi ṣètọ́jú useless ní ọmọ ni useless rẹ òyìnbó editor rẹ ṣe olè ẹ jọ̀wọ́ kámẹ́rà ń bẹ lẹ́yìn àti mi dúpẹ́ mi owó mi dà o. Fàlíwò èrè pé ọlá mi dà o owó mi dà o ṣẹ́mo palùjọ lérè wa mo fi jájí wọ́lá ó yá sí dírí ní ṣẹ̀fẹ̀ mọ́ mi. ẹ bá mi kí róńkẹ́ mi lórí àkìtàn. ó yá ìrákè létí omi ìfọ̀bọ̀kọ̀rọ̀ ìdúyè o lórí àkìtàn. ó yá ẹ là o ẹ là nítorí ṣá o ẹ là o ìlànà nítorí ṣá o. mo ní igúnnugún àmàṣọ paraku ìgbà àmàṣọ kákàrà kó ọdún bá fọrùn mi là o ẹ̀là o nígbà káyé báyìí jẹ́ lókìdí mọ̀ pẹ́ o òrìṣà owó ọ̀yá mùdí ẹ̀là nítorí ṣá o. mo ní ẹ̀là nítorí ṣá o. ó ṣe Adéròǹkà ẹ̀mí o ìlẹ́dẹ̀rọ̀ ká bá mi ṣètọ́jú ní kẹ́mbẹ́là adé ní ìkẹ́mọ̀ gbọ́rọ̀ lẹ́nu mi ò bá bàmọ́ ọmọ wọn ní sẹ́yìn mọ́ gbọ́rọ̀ lẹ́nu mi mo ní ẹ lánìí nítorí ṣá o ó yá ẹ lánìí nítorí ṣá o. ká lọ òde lásán ká jó ká jẹun ká mu nǹkan ká náwó ká nára ká máa lọ lé nìkan kọ́ àmọ́ kéèyàn lọ òde lẹ́yìn pé èèyàn enjoy ara ẹ̀ èèyàn jayé ara ẹ̀ dáadáa èèyàn múnú ara ẹ̀ dùn kó tún l'opportunity láti tap anointing lọlé kí ìgbé ayé ẹ̀ kó tún tẹ̀síwájú kó má dúró sójú kan náà bí odò adágún. bàbá wòlíì the world famous Atamátàsé kí wọ́n bá bọ́lọ́hún sọ̀rọ̀ kí wọ́n sọ tẹ́lẹ̀ sílé ayé wa greatest targeter wọ́n targeter báyìí kò ní fail. kò ní fail o. ẹ fún ọ ní àdúrà sá. amen. ẹ ké hallelujah. gbogbo ògo jẹ́ ti Ọlọ́run ẹni tí ṣalfa àti omega tí ó mú kí a dá ọjọ́ rere yìí tí kò sì jẹ́ kí àjálù ibi tí kò jẹ́ kó jálù mo sì gbàdúrà lórúkọ Jésù bí a ti bẹ̀rẹ̀ rere lórúkọ Jésù Kristi a ó parí rẹ̀ láyọ̀ ní ti Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀ nítorí tó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun ó sì gbé kalẹ̀ lórí àwọn ìṣàn omi ta ni ó gorí òkè Olúwa lọ tàbí ta ni ó dúró níbi mímọ́ rẹ̀
ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí kò gbọ́kàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ìtàn òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ olúwa àti òdodo lọ́wọ́ ọlọ́run ìgbàlà rẹ̀ èyí ni ìran àwọn tí ń ṣàfẹ́rí rẹ̀ ọlọ́run Jákọ́bù ẹ gbé orí yín sókè ẹ̀yin náà kí a sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọ inú ilé wa ta ni ọba ògo yìí olúwa tí ó le tí ó sì ní agbára olúwa tó ní agbára ní ogun ẹ gbé orí yín sókè ẹ̀yin náà àní kí a gbé wọn sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọ inú ilé wa ta ni ọba ògo yìí olúwa ọlọ́run àwọn ọmọ ogun òun náà ní ọba ògo ní ìdìde dúró ògo ni fún baba àti fún ọmọ àti fún ọlọ́run ẹ̀mí mímọ́ bí ó ti wà láti kọ́ ṣe ó ń bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo ayé àìnípẹ̀kun àmín. ẹ jẹ́ kí a dìde dúró níbi tí a wà. nígbà tí mò ń gbàdúrà nípa program yìí olúwa ní kí n gbàdúrà fún yín mo sọ ní orúkọ olúwa bí ẹ ti ń du orí olórí orí tiyín náà ò ní gbàbọ̀dé èyí ni ohun àṣẹ àti agbára náà nínú eré ẹ máa ń ṣeré pé ẹ kú lórúkọ Jésù ikú òjijì ò ní pa yín nínú eré ẹ máa ń ṣeré wípé ẹ ya wèrè lórúkọ Jésù ẹ ò ní ya wèrè mo wá ń sọ ní orúkọ Olúwa ohun rere tó yẹ ẹnìkọ̀ọ̀kan yín tẹ́ ò fi ní ráhùn tẹ́ ò ní kábàámọ̀ ń ṣe tẹ́ ń ṣe yìí lórúkọ Jésù Olúwa kó ṣe wọ́n fún yín gbogbo ohun tó ti dá àti Ọlọ́run ti ṣe fún yín kò ní bàjẹ́ lórúkọ Jésù gbogbo ẹ̀yin àgbà òṣèré lórúkọ Jésù Olúwa yóò lọ́rẹ̀ mi yín agbára Ọlọ́run yóò gbé yín ró gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ lẹ́yìn ẹ ó mókè o yóò dára fún yín orí yín ò ní gbàbọ̀dé ayé yín á dáa ilé yín á rọ́jú ọ̀nà yín á ráyè ayé yín ò ní dàrú o ayé yín ò ní bàjẹ́ ìdùnnú lẹ̀ ń jẹ́ fún gbogbo ènìyàn lórúkọ Jésù ẹ̀yin náà ẹ ò ní dẹni àríbànújẹ́ yóò dára fún yín aṣọ yín yóò ní ya o aṣọ ògo yín ò ní wọ̀ mí ẹ ò rí àánú gbà gbogbo àwọn tó yẹ kó ràn yín lọ́wọ́ Olúwa yóò gbé wọn dìde fún yín gbogbo ibi tí ẹ̀tọ́ yín bá wá sí Olúwa yóò gbà á fún yín Ọlọ́run gbọ́ àdúrà mo súre fún yín Olúwa kó súre fún yín gbogbo ohun tí ẹ bá ti dáwọ́lé yóò máa yọrí sí rere ẹ ó máa mọ̀ ọ́ ṣe o ẹ ò ní ṣìṣe ẹ ò ní ríjà ayé Ọlọ́run gbọ́ àdúrà bẹ́ẹ̀ ni kò rí ohun tó máa ń ba tèèyàn jẹ́ kò ní ṣẹlẹ̀ sí yín Ọlọ́run fàṣẹ dáhùn gbogbo ẹ̀yin olórúkọ orúkọ yín ò ní bàjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń lé orúkọ Olúwa yóò fẹ́ yín náà ní ìràwọ̀ gbogbo ẹ̀yin ìràwọ̀ tó ti wà lókè mo pa á ní àṣẹ ẹ ò ní jábọ́ gbogbo ẹ̀yin ìràwọ̀ tó ti wà lókè nínú iṣẹ́ eré orí ìtàgé yìí àti gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ àti kọrinkọrin tó wà nínú ilé gbogbo ìràwọ̀ tó ti wà lókè pẹ̀lú àṣẹ ìdìdí májàmú mo fi àṣẹ májàmú wòlíì sọ̀rọ̀ ẹ ò ní jábọ́ Olúwa gbọ́ àdúrà Ọlọ́run fàṣẹ náà kó súre fún yín o gbogbo bí tí a ti ní ohun tí ẹ ń là kọjá tí a ò lè bẹ́ ẹnikẹ́ni sọ agbára Ọlọ́run kó yanjú ẹ̀. mo ní bí Paso jábí ọjà o àwọn ọmọ Paso lè sọ. mo ní bí Paso ń sọmọ bí ó sọmọ àwọn ọmọ Paso ló lè sọ. màmí ẹ fún ṣe tán mo rí yín bí Paso ń sọmọ bí ó sọmọ àwọn ọmọ Paso ló lè sọ. ayọ̀ ẹ̀gbọ́n mi ni ènìyàn mi ń kọ́ ìyàwó ẹ̀rọ ẹ ti sùn ẹ ti ẹ̀jẹ̀ sùn. ìyàwó wà ń bì. ṣé o mọ̀ pé Yorùbá lọ́sọ̀rọ̀ tó kọ̀wé. ìyàwó wà ń bì. wo fàlíwèrè pé wo màmá Òrìṣàbùnmi wo yèyé aṣẹ́wó tó ti travel tó wá daṣẹ́wó tó re Mẹ́kà. ìyá nìyá ń jẹ́. So ti ready? Ọpẹ́lọpẹ́ anointing mọ́mẹ́. Ufọ̀ Ujẹ̀ṣà Ufọ̀ Ufẹ̀ Ufọ̀ Ìbàdàn Ufọ̀ Ìjọba Ufọ̀ Olúríà. Ujẹ̀ṣà ẹgbọ̀dọ̀ kọ́ rágà o.
Ìjẹ̀ṣà ẹ gbọ́dọ̀ kọ régé o Sanwó Ìjẹ̀ṣà ẹ ti yẹ̀ mọ́ Jésù ṣùgbọ́n Ìjẹ̀ṣà tèmi mọ́ ti kọ rágà o ṣùgbọ́n Ìjẹ̀ṣà tèmi mọ́ ti kọ régé o ṣùgbọ́n Ìjẹ̀ṣà tèmi mọ́ ti wàásù ṣùgbọ́n Ìjẹ̀ṣà tèmi mọ́ ti wàásù Ufọ̀ Ìjẹ̀ṣà Ufọ̀ Ufẹ̀ Ufọ̀ Ìbàdàn Ufọ̀ Ìjọba Ufọ̀ Ìlúrìà Uzogbo Ìlọrin Ìlàjẹ Ìgbìrà. Onígbàgbọ́ ayé ẹ̀wà lágbà sáàmù onígbàgbọ́ ayé ẹ̀wà lágbà sáàmù nítorí ìhàn ọ̀tá kí yan mi sáré kiri nítorí ìhàn ọ̀tá kí yan mi sáré kiri kíyan yín kí ọmọ nílé ọkọ nìyẹn gbé kíyan yín kí ọmọ rọpò ọkọ rẹ gbé pọ̀ kíyan yín kí ọmọ rọpò tìlẹ̀ gbé pọ̀ kíyan yín kí ọtún máa dà mú kiri òkè tẹ́gẹ́rẹ́bẹ́ ọ̀ráì korokoro lé borí ajá ìlàgìtì lé bóyá mọ̀kó kọ́kọ́ bá pégbà nílé àárọ̀ alágbèdẹ lé borí nìyàn èmi gan ni kí mi borí ọ̀tá ìwọ gan ni kó borí ọ̀tá kórí fífọ́ máa bá hàn gbélé kíṣẹ́ máa bá hàn jà nígbà gbogbo kíkú máa pín tékèwé ọ̀tá òkè tẹ́gẹ̀rẹ́bẹ̀ òkè tẹ́gẹ̀rẹ́bẹ̀ òkè tẹ́gẹ̀rẹ́bẹ̀. Ufa Zobo Ubari Ubajẹ Ubira. Bẹ́ẹ̀ bá ní àkọ́bá mi bínú ọ̀nìrì àkọ́bá mi mọ̀sẹ̀ ọ̀nìrì àkọ́bá mi rànjú kùrùkẹ́rẹ́ náà wọ́sẹ̀ bàtà Olódùmarè bá mi wá wọn sọ́run dàdí Jésù bá mi tù wọ́n síkà Holy Michael bá mi lé wọn léré Holy Gabriel bá mi gé wọn aládà Holy Gabriel bá mi ra ẹ̀ níyè Àjàgùnṣẹ́gun wá ṣẹ́gun fún mi ọmọ mi rí wẹ́mọ̀ wò mí nìran ẹ̀hàn ọ̀tá ni ajẹ́kẹ́ mi gbádùn ojoojúmọ́ lẹ́mí yọ mí lẹ́rù. Uzogbo Ìlọrin Ìlàjẹ Ìgbìrà. ẹ bá nìyẹn jẹ gbogbo ayé lọ́dún mọ̀ ẹ bá mi bá sọ kí yẹn kọ́ sétí pé Olódùmarè ọtí àléyìn nìkan dàdí Jésù ọtí mi bá mi gbé dàdí Jésù ọtí mi bá mi ṣe ènìyàn gan ọmọ tó ti dà tó bí ẹ̀sọ́ra ní ẹ̀yìn ọ̀tá òde ẹ̀sọ́ra ní ẹ̀yìn ọ̀tá òde mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé mo ti gòkè mo lè ti gòkè nìyẹn èsì ìwé àṣẹ ìlú London yẹn àti débẹ̀ tọ́bìlì bàbá rọ̀ ẹ́ lọ́tí kọ́bádàbí rọ̀ ẹ́ lábí efele Ìjẹ̀ṣà nìyẹn Ìjẹ̀ṣà nìyẹn Ìjẹ̀ṣà lè mọ́dọ̀ Ìjẹ̀ṣà lọ gidi Ìjẹ̀ṣà mọ Jésù apàṣẹmọ lógo apàṣẹmọ lógo apàṣẹmọ lógo. Uzogbo Ìlọrin Ìlàjẹ Ìgbìrà. Ufọ̀ Ìjẹ̀ṣà Ufọ̀ Ufẹ̀ Ufọ̀ Ìbàdàn Ufọ̀ Ìjọba Ufọ̀ Ìlúrìà. Ọ̀nìrì àkọ́bá mi dùnú ọ̀nìrì àkọ́bá mi rèé ọ̀nìrì àkọ́bá mi gbàjọ́ Olódùmarè bá mi fún ọ lówó dàdí Jésù bá mi tẹ́kọ̀ òkùnkàn ọ̀nìbẹ̀rẹ̀ mi jẹ́ kó torí sọlẹ̀ ọ̀nìbẹ̀rẹ̀ mi jẹ́ kó torí kọjá. Ufọ̀ Ìjẹ̀ṣà Ufọ̀ Ufẹ̀ Ufọ̀ Ìbàdàn. All right, ẹ jẹ́ ká kí the world famous Fathia Balógun káàbọ̀ sáàrin wa ẹ bá fún un ní àtẹ́wọ́ dáadáa ojoojúmọ́ ní yọ̀ǹgì sí ọkàn yọ̀ǹgì sí ọkàn yọ̀ǹgì ni Fathia Balógun you most welcome. ìyá alálàkẹ́. Oh yeah, I greet my father and my mother in the building. Shama. Oh yeah, DJ. Joma. Hey! Every now man. Afrobank music. Every kill. Eba. Every now man. Every now man. Eba. When I enter the club, one fair man to you. What if I go to church? One fair man to you. What if I go to take you? What if I do? So if you know say you happy, my brother, oh yeah, you. Oh yeah. Papa, mama, you. Brothers like you. Somebody like you. Oh, everybody you. KMP you. Baby see you. Young thing you. Oh, everybody you. Attention, please just stand and seize your God. What kind of life? Better grab your game, better grab your this go be real, our ladies buy. This is serious, African magic, indirect, but this is black magic. No dolly, they cash in fact. We give them the dance magic, they back
wọ́n fẹ́ràn àdúgbò. Tí bá ti gorí stage wọ́n fẹ́ràn àdúgbò. Wọ́n ti pàgọ́ tó tẹ́kìlò wọ́n ní fẹ́ràn àdúgbò. So if you no say you happy my brother ó jẹ́ máa jíjó. Papa mama mújó brother sister jíjó. Tọmọdé tàgbà mújó everybody jíjó. ẹ jọ̀ọ́ tí wọ́n bá ní wàá pariwo lórúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta wàá lọ́gun ọlọ́run ìpè ọlọ́run 1930 ọlọ́run àwọn àgbààgbà wòlíì ọlọ́run atamátàsé ọlọ́run Joseph Ayọ̀délé Babalọ́lá ẹjọ́ àwọn ṣọ́ọ̀ṣì ni wọ́n máa ń pariwo gbàdúrà bẹ́ẹ̀ mi ò gbọ́ tí wọ́n bá ní I can see that angel of the Lord. That angel has been going around. May the angel manifest in your life. Somebody shout hallelujah. Ṣọ́ọ̀ṣì wo nìyẹn? Tí a máa sọ pé wàá pariwo pé orúkọ Jésù lẹ́ẹ̀kan. Iná ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀mọkànlélógún. Wàá wọn ọ̀tá rẹ lépè. Ọ̀tá tó ní kó o má débi rí ayọ̀ rẹ. Wàá ní Ọlọ́run Olúkọ̀yà. Ọkọ̀ àjàgbé kó pa á lójijì. Ṣọ́ọ̀ṣì wo nìyẹn? Tí a máa sọ pé wàá pe orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Wàá ní inú ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan. Wàá ní Ọlọ́run Mósè Orímọládé tí wọ́n làṣẹ aró tó ń gbórí dùbúlẹ̀ tó ń gbàdọ̀ balẹ̀ ẹni tó nàró. Ṣọ́ọ̀ṣì wo nìyẹn? Tí a máa sọ pé Jehovah Jésù Kristi Michael mímọ́ Ọlọ́run Samuel ìbílẹ̀ wọ́ ṣọfà. Ṣọ́ọ̀ṣì wo nìyẹn? Ìwọ tí wàá rí ògo lò dọ́jú alẹ́ pàtẹ́wọ́ dáadáa fọ́lọ́run. Àtẹ́wọ́ Ọlọ́run. Ẹ ṣé mo dúpẹ́ òkú àlàkà ní ìṣẹ̀lẹ̀ ìyá mi abídọ́lù olùgbò òkú àlàkà àjíbọ̀rọ̀ ọba gbàjà òkú tẹ́mi lẹ́hìn ò bá tẹ̀ níwá ẹni àlàkà ti bá sùn tí olóyún ọmọ ló tán nínú olúwa rẹ abídọ́lù ni wọ́n mọ̀ báròdé àdèsí ẹlẹ́wùwọ̀ mi. Ọlọ́run bí kí n jí voice yín gbé. ọ̀rẹ́ àìrí ẹlẹ́rù nìyí olórúkọ ńlá ọba àwọn ọba olórí ayé o gbẹ̀ngbẹ̀lẹ́kú tó ń dá níbi tó wù ọlọ́run tó torí ẹni tí ò sún ọ ṣe òun ló pe gbogbo àwọn tó ń bẹ níbí òun ló dá wọn sí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìyanu tó bá rí bẹ́ẹ̀ gbogbo ayé gbé Jésù ga àgà ẹ wólẹ̀ fún àgà ẹ wólẹ̀ fún ẹ mú adé ọba rẹ̀ wá ṣé lọ́ba àlọ́ba 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 lọ́ba lọ́ba ṣé lọ́ba àwọn ọba ayérayé ọlọ́run ìyanu èmi ò rí ọrí o ọlọ́run mi ṣùgbọ́n mo fi mi. Jésù èmi ò rí ọrí o ọlọ́run mi ṣùgbọ́n mo fèrè. Àyọ̀bá ṣọ́ra ọlọ́run mi wípé wá àyọ̀bá fèyí ọlọ́run mi wípé wá. Ṣé bí wọ́n sọ̀rọ̀ yín fún mi ṣùgbọ́n mo gbàgbọ́ bẹ́ẹ̀ wá o. Jésù wọ́n ròyìn yín fún mi ṣùgbọ́n mo gbàgbọ́ pé ẹ bẹ̀. Ìfẹ́ tẹ́ ẹ fi hàn mí ló jẹ́ kí n lè sọ ní gbangba. Ọ̀nà tẹ́ fi ń gbàdúrà ló mú mi gbà gbọ́ pé ẹ wá. Bí mo ṣe ń pè é tẹ̀ ń gbọ́. Bí mo ṣe mọ̀ wípé ẹ wá. Ìfẹ́ tẹ́ ẹ fi hàn mí ló jẹ́ kí n lè sọ ní gbangba. Ìfẹ́ yẹn ó pọ̀ púpọ̀ ló mú mi mọ̀ wípé ẹ wá. Àyọ̀jọ́ ṣọ́ra ọlọ́run mi wípé ẹ wá. Àyọ̀jọ́ Phillips ọlọ́run mi
tẹlifíṣàn tàbí nínú fíìmù mo fẹ́ kẹ́ mọ̀ dájúdájú wípé oore ọ̀fẹ́ olúwa ló yí kàn yín. bẹ́ẹ̀ ti dìràwọ̀ o ẹ dìràwọ̀ ní nàìjíríà ẹ dìràwọ̀ lamẹ́ríkà ẹ dìràwọ̀ nílùú germany oore ọ̀fẹ́ olúwa ló yí kàn yín o oore ọ̀fẹ́ olúwa ló yí kàn yín bíríbírí ló yí kàn yín ẹbí pé oye bíríbírí ló yí kàn yín o. oye bíríbírí ló yí kàn yín o oye bíríbírí ló yí kàn yín o actress àánú olúwa ló yí kàn yín ló bá yí. Fàlíwèrè pé kó o máa dúpẹ́. Adìyẹ kan oyíkọ̀ yìí o. Rónkẹ́ jẹ́mọ̀ láyà oyíkọ̀ o. Àánú olúwa yíkọ̀ yìí o ló bá yí. Bọ́láńlé Àyànwálé ọ̀ ń sá lọ ni ṣé ká máa sá lọ ni àbí ká dúró. ṣéun ẹgbẹgbẹ ṣéun ẹgbẹgbẹ. Are you ready? Oya let's go. F O R T Y 40. Olóríire tó máa rógolò dọ́jú alẹ́ ẹ bá mi pàtẹ́wọ́ fún ìyá wa Fẹ́sì Rónkẹ́. gbọ́dọ̀ mo máa bá mi wá bàbá gbọ́pẹ́ mi o. mo máa bá mi wá bàbá gbọ́pẹ́ mi ayé ọpẹ́ mi pọ̀ ìdùnnú ọpẹ́ mi pọ̀ bàbá gbọ́pẹ́ mi o. mo máa bá mi wá bàbá gbọ́pẹ́ mi bàbá gbọ́pẹ́ mi ayé ọgbọ́n mi kọ ìdùnnú ọgbọ́n mi kọ bàbá gbọ́gbọ́ mi o. ángẹ́lì tó ń pínre ojú ẹ̀ dá. ángẹ́lì tó ń pówó ojú ẹ̀ dá. ẹgbọ́n náà ọlọ́run ṣe é ṣàrò. arigun sábà ní kọrin lọ́wọ́ sọ́tún lókè yóò máa ṣe o ọba bíi ọlọ́run kò wá sí o. ẹni bá dúpọ̀ orí àná àgbà mí. máa gbọ́ mi ọ̀gá mi ṣàkọ́ ọ̀rọ̀ bò bàbá ẹ máa gbọ́ olówó akọ́bí ìṣìnà máa gbọ́ o ẹni bá dúpọ̀ orí àná yóò gbà mí o gbàgbọ́ mi délé èéfín jù àyíkáyé tẹ bá kẹ́ ẹ tọ́jú àbáàsì máa gbọ́ mi mọ́ mi alájà ṣáínṣáín. Mama, ẹni máa gbọ́ mi ẹ̀rù bíbí ọlọ́run mo dúpẹ́ ọlọ́run mo dúpẹ́ o ayé tí mo wà yìí ẹ̀yin lẹ gbé mi débẹ̀ o bàbá ọlọ́run mo dúpẹ́ torí pé tí n bá dúpẹ́ mo yà láì mú mo ní ọlọ́run mo dúpẹ́ sọpẹ́ tiẹ́ ọlọ́run mo dúpẹ́ kájọ dúpẹ́ o ọlọ́run mo dúpẹ́ ṣẹ́bi wo ayé tí mo wà yìí ìrẹ̀gbẹ́ mi débẹ̀ ọlọ́run mo dúpẹ́ tí mo dúpẹ́ yàrá ìlú orí ọlọ́run mo dúpẹ́. èmi ti dàpọ̀tọ̀ lágbóolé fújì
èyí tá nìkan kan kò lè ṣe o tó bá di gbọ́gbọ́ tó ń bo kèé lórí ọ̀rọ̀ yẹn á di bàjá tó ń bo kèé dìtẹ̀ tani ò ṣàyìnbọn gbọ́gà lọ́lẹ́bí o èmi láborí èmi láborí o. ayé ló sọ pé ikú lè Pasuma lọ́fẹ̀ẹ́. èmi kọ́ mo sọ o àwọn ayé ló sọ o ẹ̀rí ni ìwọ́sẹ̀ ìwọ̀n Ajíbọ́lá Pasuma lọ́fẹ̀ẹ́. gbọ́ olówó mi kan tó ti pọ́ bọ́ọ̀sì ti pẹ́. olówó mi kan tó ti pọ́ bọ́ọ̀sì ti pẹ́. ó dáṣà pé òun ò lè máa jẹ o. lójoojúmọ́ ẹjọ́ ń jẹ ṣàámà o. ìgbà tó lọ dọ́wọ́ ẹgbẹ́ kí ni pàdé mi. ẹgbẹ́ kí ló wù o. ẹkúnjẹ ṣáàyí o. òun lọ́rọ̀ jẹ́. àṣẹjà ọmọ bàbá bí mi nínú mi o. olóko ìyá o. ìṣẹ́jú ṣẹlẹ̀ Paso. Tẹ̀lé lọ́tọ̀ pa ọ́ ìgbà sórí lọ. ọmọ yàrá anábì àlàáfíà. ìmọ̀lẹ̀ tó kọ́ mi ìlú tó ń pa ọ́ alábí ó yẹra ọ̀kátá. ọmọ Paso náà ń yọrọ jí bọ́lá ní wọn sá. ọmọ Paso náà ń yọrọ jí bọ́lá ní wọn sá. mọ́jọ́ wọn pé ilẹ̀ ní ìwé àjí bọ́ o ibà so ibẹ̀ àpèsò àpèsè náà ni. ọmọ ayáwá náà mi là ọ̀gá kọ́lé ẹni bá fẹ́ ní mi lára ọlọ́wọ́n á ní wọ́n lára Paso. tọ́wọ́ ọlọ́run tó ṣẹ̀dá mi kò fara ní mí. báwo lọmọ ẹ̀dá kan bá a sí àbága ìyáyé wá sọ pé òun á fọ́ra ní Paso ọkùnrin kò jọ jẹ́ ń gbádùn làbá ẹ̀ka ló máa gbádùn ìṣẹ́ ọkùnrin gbogbo èèyàn tí ó bá jẹ́ ń gbádùn wọn nǹkan ní ẹjọ́ ẹ̀yà ara ẹ̀. ọlọ́pẹ́ olórí ara bí ọgọ́ mú tọ́jú wà. òun ló lọ́bàá kan mi ọ̀làbí orin ọmọ tó ń sọ ọ̀nà rẹ̀ ọ̀. ọlọ́pẹ́ kúlẹ̀ yìí mọ́lẹ̀ ẹgbẹ́ tá a bá fẹ́ ṣe patí ká mọ̀ ká fẹ́ ṣe patí èrò kọ́ ìgbà míì lábàáká tá a bá fẹ́ ṣe patí a máa nídìí èrò jíwá àmọ́ tó ṣe kókó káwọn láwọn èèyàn níjó kó kúnlẹ̀ Paso aláwọ̀ pé kọ́lẹ́. táwọn bá wọ́n ṣe patí Paso gbogbo ọlọ́mọ fẹ́ kọ́lé ò ní patí wa kúnlẹ̀ lábàgà mi àlàbí ẹ̀rín àmọ́ ṣá àtúnlọ̀ àwọn èèyàn níjó kó àwọn èèyàn pàtàkì àwọn tó ní ìgboro àwọn tó lọ́n pé pèrè ló lọ́wọ́ tó tọ́tọ́ wọn ò fẹnu ṣọ́lá àbájá yìí òye náà fi ṣe Jíbọ́lá wọn múra dáadáa báràkà wọ́n tún lówó lọ wọ́n ní mọ́tò gidi tó fi ń ṣe sọ̀rọ̀ ilé gidi náà ń gbé wọ́n ní iṣẹ́ tó bẹ̀ alábàjá bá a ṣe lọ́wọ́ àwọn èèyàn pàtàkì láàbàjá ò a máa fẹ́ wọn kọ́kọ́ jókòó sí pàtí ìwájú wa.
Ibà sílá ọ̀rọ̀ kan. Ibi àwọn lórí. Ẹ ti fi gbúrú fún ẹ. Yẹ́n ní kéjà alábàákà yàrá ìyá. Àwọn èrò ń bẹ níbí. Àtúrò àwọn èèyàn làbàákà bá ṣe lórí ìjókòó. Àwọn èèyàn pàtàkì. Lọkùnrin lóbi ìrìn òkú lè bá aṣọ alábì náà nọ́kú wá. Àrídodo ọkùn lè bá aṣọ alábì mẹ́ṣẹ́. Mú ìwà mi àwọn olóṣù òmùrí ọ. Olówó akéwì sínú òmùrí ọ. Lọ bọ́bí jẹ́jẹ́ okú kálẹ̀ òmùṣòwò. Aló lẹ́yìn ìrúrù mi alábì gbogbo mẹ́jọ. Ẹkùn kálẹ̀ yẹn máa ń ṣe ńlá àwọn èèyàn rẹ̀. Èyí ọwọ́ ṣẹlẹ̀ ni èyí lórí ẹ̀rọ wa ní kúlẹ̀ lọ́bàgàmì àlàbí orin. Ó ti pẹ́ láti rú àwùjọ yìí. Ọlọ́run tó yìí kú kálẹ̀ mi ò ṣe yẹyẹ ṣókúrò. Mo ń dá wáyé ìdí mi lẹ́ alẹ́ òlà. Alájà ṣanṣan ẹ kú kálẹ̀ mọ́ṣẹ́ obìnrin bí ọkùnrin yìí. Ṣanṣan kú kálẹ̀ ibà wọn ti yá ọ̀bá kan. Mọ̀kẹ́ ìyàwó rẹ̀ ọ̀rẹ́ mọ́ǹsì inú ṣe ìyàwó rẹ̀ ẹ kú kálẹ̀ mama ẹ bá ń tọ́jú ìyá èrèkó alábíọ́lá àbákan ẹ bá ń tọ́jú dúpẹ́ jọ́sìn mi fàlíwèrè pé èèyàn tó yìn mí aṣáwó tó rẹ̀ yunifásitì àdébọ̀lá ẹ bá ń tọ́jú dúpẹ́ adúfin ní fàdọ́ jájá èsì mi kọ́nà èèyàn alábíọ́lá àbákan fẹ́ẹ́tì àkókalẹ̀ mọ́ṣẹ́ adùnní àkórèdè ọ̀rẹ́ mi ò tún lè bá a sọ adùnní àkórèdè máa ń tọ́jú Dáyọ̀ adùnfẹ́mi àmúsà mi ṣe ẹ̀tọ́jú bí ń bọ́ sọ́sẹ̀ èsòṣo aburúkú kí sọ́sẹ̀ èsòṣo ẹ̀tọ́jú tẹ́mi kẹtẹ́lá ẹ̀dọ́rọ́ ọlọ́wọ́ tán tẹ́mi kẹ̀ọ̀ṣọ́ oṣù bukí sọ́sẹ̀ èsòmọ́rọ́ wọ́n bá a sí ọ̀làkà àlàyé. Pọ̀pẹ́ tàbí okú kálẹ̀ mọ́ṣọ́ àtàmátàṣe. Sàkákú kálẹ̀ mọ́ ọ̀rọ̀bọ̀. Ọ̀rẹ́ mi sàká níyàwó ọ̀rọ̀bọ̀. Ọ̀rẹ́ bá a sí òye yàrá àtàtà ọjọ́ sàká. Èèyàn alábíbọ̀ gbàgbọ́. Ẹkú kalẹ̀ mẹ́ṣọ́ màmá ẹ̀fún ṣètò àníwá ẹkú kalẹ̀ mi àyàtà ń ṣe fẹ́ẹ̀bẹ̀ dọ́tà olóògbé lọ́jọ́ sí abọ́dé Ògúnṣọlá ẹ má bínú pé mo pe yín lórúkọ Lábílá ọ̀bàgàn ẹ bá ń tọ́jú sísítà mi o ìyá làálù bọ́sà ó jẹ́ sísí àlàálù bọ́sà ayọ̀ àtàjọ́ ní ọṣù wọn ṣani ìyàwó tàjọ́ pẹ́pẹ́ lóko bá a sí àgẹ́bá ẹ̀jọ́ mọ́gídódó ẹ̀kú kalẹ̀ máa wà ọ̀pẹ̀lọpẹ̀ anointing aláwọ̀ fi kúnlẹ́kúnlẹ́ wòsàn bí orí ọmọ tẹ̀lé nù.